A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa ní àṣálẹ́ yìí láti wà pẹ̀lú yín lórí móhùnmáwòrán yìí. A dúpẹ́ fún bí a ṣe ń gbọ́ látọ̀dọ̀ yín, bí ètò yìí ṣe ń jẹ́ ìbùkún fún yín. Inú wo dùn láti ti mọ́ gbọ́ sí i. Àtẹ́ bá fẹ́ béèrè ìbéèrè kankan àbẹ́ fẹ́ ṣàlàyé bí ètò ṣe jẹ́ ìbùkún, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. WhatsApp nọ́mbà wa náà ni. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa. Ẹ sì tún lè pè wá lórí Airtel nọ́mbà wa 0901-291-2344 0901-291-2344 tàbí lórí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. Inú wo dùn láti gbọ́ láti ọ̀dọ̀ yín. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church ní ìlú Ògbómọ̀ṣọ́. Ní àṣálẹ́ yìí mo fẹ́ ká tún gbé ọ̀rọ̀ mìíràn yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ní í ṣe pẹ̀lú ìgbàlà. Àkórí ìwàásù mi gangan láṣálẹ́ yìí òun ni ìgbàlà, salvation, ìgbàlà. Ẹ já wo ohun tí Bíbélì sọ nínú ìwé Róòmù orí 10, a kà látẹsẹ̀ 1 sí 12. Róòmù orí 10 láti ẹsẹ̀ 1 sí 13, ẹjá kàdé 13. Bíbélì sọ wípé, ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn, nítorí mo gbà ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀, nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò tẹríba fún òdodo Ọlọ́run. Nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbà á gbọ́. Mósè ṣàkọ̀wé rẹ̀ pé ẹni tí ó bá ṣe òdodo ti iṣẹ́ ti òfin yóò yè nípa rẹ̀. Ṣùgbọ́n òdodo tí í ṣe ti ìgbàgbọ́ sọ báyìí pé, má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sí ọ̀run, èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀, tàbí ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun, èyí ni láti mú Kristi gòkè ti inú òkú wá. Ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ, èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbà á gbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Nítorí ọkàn ni a fi ń gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà. Nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, ojú kì yóò tì í. Nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Hélénì, nítorí Olúwa kan náà lolúwa gbogbo wọn, ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é. Nítorí ẹnikẹ́ni tí ó bá ṣàpè orúkọ Olúwa ni a ó gbàlà. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Tá bá béèrè lọ́wọ́ wa láṣálẹ́ yìí pé kí ló ń ṣe pàtàkì jù fún ayé wa, tá a nílò jùlọ ní ayé yìí, mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ni ó sọ̀rọ̀ pé bóyá mọ́tò ni, ilé ni, ọmọ ni, àbí jíjẹ àbí mímu, ń tá mọ̀ rò pé a nílò jùnú láyé yìí. Ṣùgbọ́n kí n sọ fún wa láṣálẹ́ yìí, in tí gbogbo wa nílò jù láyé yìí òun ni ìgbàlà ọkàn wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níkanú àwọn ìwàásù mi, gbogbo ohun tó wù ká ní láyé yìí á fi ilẹ̀ ni. Àwọn Yorùbá àti ẹ̀mọ́ sọ wípé ilé ayé àfọwọ́bà fi ilẹ̀ ni. Ìyẹn túmọ̀ sí pé a lè gbé lọ. Nígbà tó bá wá jẹ́ pàfọwọ́bà fi ilẹ̀ ni tá a fi sílẹ̀ láyé yìí, kí ló wá dé nígbà ibi tá a mọ̀ pá ti lo ayérayé tá a ní ìdánilójú bẹ̀?
òun ló ṣe jẹ́ ọ̀rọ̀ ìgbàlà ló ṣe pàtàkì jù. Ìgbà tẹ́ ń bá wo àwọn àgbàlagbà míì nígbà wọ́n bá tẹnu bọ̀rọ̀, nígbà wọ́n bá dàgbà, bóyá wọ́n ti wo 100 ọdún tàbí ẹlòmíì ti ń súnmọ́ 100 ọdún, ẹ rí bí wọ́n ṣe sọ̀rọ̀ ayé. Wọ́n wàá sọ̀rọ̀ ayé bí nǹkan tí ò jámọ́ nǹkan kan. Wọ́n gbọ́ nígbà mo wà lọ́dọ̀ bíi tiyín, nígbà mo dàbí ọmọdé bíi tiyín, gbogbo ẹ̀ náà ni ó ń rí bí àná. Ẹ wàá wo ayé òun, gbogbo tẹ́lòmíì sọ pé òun jayé, òun gbádùn ara òun ṣe tó wù, gbogbo ò wá nítumọ̀ mọ́, torí pé gbogbo rẹ̀ ńgbà wọ́n dàgbà wọ́n rí pé ayé go jẹ́ nǹkan kan. Olówó ni, olówó ni, olọ́lá ni, olọ́lá ni, oníyàwó, oníyàwó, olọ́mọ ni, olọ́mọ ni, olọ́kọ̀, olọ́kọ̀. Gbogbo tó wà nú ayé yìí lọ́jọ́ kan nígbà tá a bá dàgbà tá a dògbó yóò wá dàbí pé kìtẹ̀ ló wà ń bẹ̀. Ayé ò já mọ́ nǹkan kan. Ṣùgbọ́n kò tí ì nítumọ̀ sí wa gan o. Àfìgbà bá kú òun ayé yìí ńgbà mìíràn láwàá rí pé àṣé gbogbo làálàá tí mò ń lénu ayé, àṣé mo kàn ń dára mi láàmú ni, àṣé tó ṣe pàtàkì gan ni mi ìfọkàn sí. Òun la ṣe mú lọ́kùnkúndùn lórí ètò yìí láti tẹnu mọ́ ọ̀rọ̀ ìgbàlà. Gbogbo wa là á kúrò láyé yìí ńjọ́ kan, ibo ló yọjú sí. Láṣálẹ́ yìí ọ̀rọ̀ ìgbàlà yìí náà mo tún tẹnu mọ́ ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Níbi ẹsẹ̀ bíbélì tí a kà lẹ́ẹ̀kan, a rí pé bíbélì sọ nípa àwọn ọmọ Júù. Bíbélì sọ ní ẹsẹ̀ kìíní yẹn, ó sọ ní orí kẹwàá, Róòmù orí kẹwàá ẹsẹ̀ kìíní, ó ní ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Ṣé rí ìtọ́lọ́run fẹ́ fún gbogbo wa tó sì jẹ́ ìfẹ́ ọkàn wa, tó gbúdọ̀ jẹ́ ìfẹ́ ọkàn oníwàásù tòótọ́, òun ni ìgbàlà ọkàn ẹnìkọ̀ọ̀kan. Ìtó jẹ́ ìfẹ́ ọkàn tiwa náà tó sì jẹ́ ìfẹ́ ọkàn Ọlọ́run fún gbogbo àwa tẹ́ ń wò wá, òun ni ìgbàlà ọkàn wa. Bíbélì sọ níbẹ̀ pé Paul sọ pé ìfẹ́ ọkàn mi ni ìgbàlà ọkàn Ísírẹ́lì. Kò ṣe pé bóyá àwọn ọmọ Ísírẹ́lì pé wọn ò níwà tó dáa, ọ̀pọ̀lọpọ̀ wọn ló níwà tó dáa, ṣùgbọ́n wọn ò ní gbàlà. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀lì sọ bẹ́ẹ̀, ó ní nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Wọ́n ní ìtara, wọ́n fẹ́ nǹkan tó jọ tọlọ́run. Nígbà wọ́n bá sọ̀rọ̀ nípa tọlọ́run, wọ́n gbé sórí ni, wọ́n mòfin Mósè, wọ́n ń ṣe àti Farasíni àti Sadusíni, wọ́n ní gbogbo àwọn ìlànà bẹ́ẹ̀ ṣe gbúdọ̀ gbẹ́sẹ̀, bẹ́ẹ̀ ṣe gbúdọ̀ sọ̀rọ̀ ní ti òfin àti ní ti nǹkan tó jẹ́ tọlọ́run, wọ́n ní ìtara fún, ṣùgbọ́n kì í ṣe nípa ìmọ̀. Torí kí ló dé tí ẹ ṣe nípa ìmọ̀? Ní ẹsẹ̀ kẹta ó ní nítorí bí wọ́n kò ti mọ òdodo Ọlọ́run tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò tẹríba fún òdodo Ọlọ́run. Mo rí lónìí pé tá a bá sọ̀rọ̀ ìgbàlà, ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ òdodo Ọlọ́run àti wọn sì fẹ́ tẹríba fún òdodo Ọlọ́run. Wọ́n máa gbé òdodo ara wọn kalẹ̀. Ẹ̀sìn, lọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn tó wà láyé yìí, ọ̀rọ̀ òdodo ara wa ló dúró lé lórí. Tó bá ń gbàdúrà, tó bá ń gbàwẹ̀, tó bá ń sìn dáadáa, tó bá ń lọ ilé ìsìn dáadáa, tó bá ń ṣe báyìí, tó bá ń ṣe tọ̀tún, tó bá ń ṣe tòsì, ìtọ́pọ̀lọpọ̀ ìlànà ẹ̀sìn tó dúró lé lórí nu. À ń gbé òdodo tara wa kalẹ̀ láti sọ̀rọ̀ nípa pípadà sọ́dọ̀ Ọlọ́run. Ìbéèrè táwa béèrè lọ́wọ́ wa ni pé ǹjẹ́ òdodo ara wa yìí, ǹjẹ́ ó lè fún wa ní ìgbàlà? Ǹjẹ́ ó lè ra ìgbàlà fún wa? Ǹjẹ́ òdodo tara wa yìí, àjọ lè fún wa ní ìdánilójú pé bàbá kò láyé yìí à ń lọ sọ́run rere? A lè nítara ẹ̀sìn, a lè nítara pé àmọ́ ń fi gbogbo agbára mi ṣe, a lè nítara ní ọkàn wá gbá mo súnmọ́ lọ. Àwọn èèyàn lè wò wá gan kí wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tó níwà bí Ọlọ́run, tó ń ṣe déédéé, tó jáfáfá, tó ń lọ léèsìn, tó ń jọ́sìn dáadáa. Ṣùgbọ́n a ní ìgbàlà torí pé ìta gbé ìgbàlà wa lé lórí òun ni iṣẹ́ òdodo wa. Kí wá ló yẹ kí ìgbàlà dúró lé lórí? Ẹ̀wọ̀n bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀. Àkọ́kọ́ tí mo fẹ́ fi hàn àti bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ ni wípé ìgbàlà ó dúró lórí ẹ̀bùn ọ̀fẹ́. Ó ṣàlàyé fún wa pé ìgbàlà ọ̀fẹ́ ni, the freeness of salvation. Ẹ̀wọ̀n tí bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ ní ẹsẹ̀ kẹrin, ó ní nítorí Kristi ni òpin
òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. Ó ní Kristi ní kíni? Òfin sí òdodo fún olúkúlùkù ẹni tó bá ṣe kíni? Tó bá gbàgbọ́. Kí ni Kristi sì ṣe fún wa? Bíbélì jẹ́ kó yé wa wípé Kristi san gbèsè ẹ̀ṣẹ̀ wa fún wa ni. Ó san gbèsè ẹ̀ṣẹ̀ wa fún wa lórí igi Calvary. Bíbélì jẹ́ kó yé wa wípé Kristi san gbogbo àwọn in tó jẹ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ tó yẹ kí àwa jẹ. Jésù san gbèsè rẹ̀ lórí igi àgbélébù káwa lè ní ìyè àìnípẹ̀kun. Ẹ já wo ohun tí Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì orí 5 ẹsẹ̀ 21 yẹn. Kọ́ríńtì kìíní orí 5 ẹsẹ̀ 21. Bíbélì sọ fún wa wípé nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa lè ní òdodo Ọlọ́run nínú rẹ̀. Ó ló ti fi ṣe ẹ̀ṣẹ̀ fún wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa lè ní òdodo Ọlọ́run nínú tani? Nínú rẹ̀. Ohun Bíbélì ṣe sọ nínú ìwé Róòmù tá a kà yẹn ẹsẹ̀ 4 pé nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́. Kí l'Ọlọ́run kàn fẹ́ ká ṣe pẹ̀lú rẹ̀? Ìgbàlà ti wà fún wa lọ́fẹ̀ẹ́ nínú tani? Jésù Kristi. Kìí ṣe iṣẹ́ òdodo tèmi mọ́ ni ó fún mi nígbàlà. Iṣẹ́ òdodo tani? Kristi. Ó mú wá fún èmi, òun ló ṣe àṣepé rẹ̀. Òun ló fi ẹ̀jẹ̀ rẹ̀ san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Ó wá mú wá fẹ́mi pé gbàgbọ́ kó o lè ní ìyè àìnípẹ̀kun. Òun Bíbélì ṣe sọ nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 tí ó gbajúgbajà yìí. Ó ní torí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Torí Jésù Kristi nìkan ló wá sáyé tó mú gbogbo òfin ṣẹ. Òun nìkan ni ò ní ẹ̀ṣẹ̀. Òun ló wá láti rà wá padà. Ó ní iṣẹ́ òdodo rẹ̀ lè gbà wá là. Ọ̀pọ̀lọpọ̀ la dàbí àwọn ọmọ Júù Ísírẹ́lì tó jẹ́ pé a ní ìtara sí ẹ̀sìn. À ń ṣe féfé lóòótọ́. À ń gbé òdodo tara wa kalẹ̀. Ṣùgbọ́n òdodo tara wa kọ́ ni yóò mú wa dọ̀run. Ìgbàlà ò sí nípa òdodo tara wa. Ìgbàlà wà nípa òdodo ti Kristi Jésù. Tá a bá ti gbàgbọ́, ó jẹ́ ọ̀fẹ́. Ó jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ tí Ọlọ́run mú wá fún wa. Tá a bá gbàgbọ́. Àkọ́kọ́ ni pé mo rí pé ìjẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ ìgbàlà. The freeness of salvation. Ìkejì tí mo tún rí pé báwo la ṣe lè ní ìgbàlà? Ìgbàlà àkọ́kọ́ ni pé ìgbàlà jọ̀fẹ́ fún wa. Èkejì ni pé ìgbàlà ó súnmọ́ wa fẹ́fẹ́ báyìí. Kì í ṣe tó jìnnà. Nínú ìwé Róòmù yìí kan náà, ẹ wò ní ẹsẹ̀ 6 yẹn. Ó ní ṣùgbọ́n òdodo tí í ṣe ti ìgbàgbọ́ sọ báyìí pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sí ọ̀run, èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀, tàbí ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun, èyí ni láti mú Kristi gòkè ti inú òkú wá. Ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà ní etí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ, èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù rẹ̀. Ọ̀rọ̀ yìí wà ní ọ̀dọ̀ rẹ, kò jìnnà. The nearness of salvation. Ìgbàlà ò jìnnà sí ọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe ń wá ìgbàlà kiri, ló ń wọ̀nà ìgbàlà kiri. Tó bá jẹ́ pa sọ̀rọ̀ ìgbàlà tó bá ní í ṣe pẹ̀lú àdúrà ìgbàlà nísìn, ẹ rí báwọn èèyàn ó ṣe tí wọ́n ṣe tiraka mọ́. Àmín. Olúwa jẹ́ kémi náà ṣe báyìí, jẹ́ kémi náà lè má jẹ́ ń jìyà lásán, má jẹ́ nǹkan jẹ làálàá nílùú wa yìí. Ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀, ó ní ẹni tó bá gbé Nàìjíríà tó la Nàìjíríà kọjá tó bá tún lọ ọ̀run àpáàdì, ó ní ìyà méjì ni ó jẹ o. Ó léèyàn ò gbúdọ̀ wà nílùú Nàìjíríà kó tún lọ ọ̀run àpáàdì o. Ìyẹn túmọ̀ sí báwọn èèyàn ṣe mú ọ̀run rere lọ́kùnkúndùn. Pé a mọ̀ pé bó ti wù kórí bá a bá tiẹ̀ gbádùn Nàìjíríà gan, tá a sì tún gbádùn lórúkọ Jésù. Torí Ọlọ́run ó yí orílẹ̀-èdè yìí padà. Mo gbàgbọ́ nípa agbára Ọlọ́run yóò jẹ́ kó tù wá lára, kò ní jẹ́ ó ní wá lára. Ṣùgbọ́n bá tiẹ̀ gbádùn, tá a tiẹ̀ lérè, gbogbo tó wù kó jẹ́sẹ̀, àlọ́jọ́ kan ń bọ̀ tá a kúrò ní ayé yìí. Ibi tó wù ká wà, bóyá orílẹ̀-èdè ni, bóyá lumi ni, a kúrò láyé yìí jọ́ kan. Ó wá sọ pé tóyàn bá tiẹ̀ wá gbé bí gbogbo ẹ ṣe rí tó dàbí ẹni pé gbogbo ẹ
kò lọ bó ṣe yẹ kó lọ, èèyàn tún gbọ́dọ̀ lọ ọ̀run àpáàdì. Mo wá rí pé àwọn èèyàn mú ọ̀rọ̀ ìgbàlà lọ́kùnkúndùn, ṣùgbọ́n ọ̀nà tá a fi wá à ń wo ìgbàlà bíi tó jìnnà sí wa, tó jẹ́ pé kò ṣeé rí, tó jẹ́ pọ́nà rẹ̀ jìn, tó jẹ́ pé àti wá èèyàn ó mọ̀ọ́mọ̀ tiraka mọ́ ni, àti ẹ̀ ti ráwọn kan tó jẹ́ pé àwọn kan ni àwọn súnmọ́ náà gbàlà. Ẹnìkan sọ ní ìgbà kan ní ibi ìpàgọ́ kan tá a lọ, ó ní pé ìránṣẹ́ Ọlọ́run kan sọ wípé Ọlọ́run fi ìran hàn pé gbogbo àwọn tó ń lọ ọ̀run nílùú wa ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ò jọ ọgọ́rùn-ún èèyàn lọ. Ìwé wa jẹ́ kí ọgbẹ́ tún máwò èèyàn míì láti mọ̀ wò pé Olúwa nínú àwọn ọgọ́rùn-ún mọ̀jẹ́mi náà wà ń bẹ̀. Báwo ni màá ṣe wá dé? Ó wá dàbí ẹni pé ìgbàlà jẹ́ ń tó jìnnà, ìgbàlà jẹ́ ń tó nira, ìgbàlà jẹ́ ń tó le, tó jẹ́ pé báwo mo ṣe lè rí ìgbàlà Ọlọ́run nìkan ló mọ̀, àfìgbà ń bá dọ́run òun làwọn míì fi yí wọ́n fi sọ pé ọ̀run ló mẹ́ni tó là, ẹ̀rín ló lọ tí ó làjà ẹ bóyá ẹ ṣàjà gbé sẹ́gbẹ̀ẹ́ ká ṣàmọ́ ṣiraka náà ni ọ̀run ló mẹ́ni tí ó là. Torí àwọn oríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn ń sọ yẹn ó jẹ́ kó dàbí ẹni pé ìgbàlà jìnnà sí wa àti ẹ̀ lè bí bá pàdé. Ṣùgbọ́n ẹ̀wọ̀n tí Bẹ́ẹ̀lì sọ ní ẹsẹ̀ ìkẹfà yẹn ó ní ṣùgbọ́n òdodo tí í ṣe ti ìgbàgbọ́ sọ báyìí pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sí ọ̀run, èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀, tàbí ẹsẹ̀ keje, tàbí ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun, èyí ni láti mú Kristi gòkè ti inú òkú wá. Ṣùgbọ́n kí ó ló wí, ọ̀rọ̀ náà wà ní létí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ, èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù. Kò jìnnà sí ọ. Má jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà dín tó dàbẹ́ ni pé ó ń da orí rẹ rú. Nígbà tí mò ń dàgbà, nígbà ọmọ ọdún mẹ́rìnlá ni mo dẹni ìgbàlà. Ṣùgbọ́n nígbà mò ń dàgbà, ọ̀rọ̀ ìgbàlà ti dé òkòríta kan tó ti dorí mi rú. Torí pé tó bá ṣe wá a ò mọ tó fẹ́ ṣe, tó bá gbọ́ lẹ́nu eléyìí yóò dàbẹ́ ni pé ìgbàlà jẹ́ tó jìnnà, tó jẹ́ pé ò tiẹ̀ lè débẹ̀, kó bó bá tiẹ̀ débẹ̀ wàhálà ni. Ó ti di ìdààmú, ó dé ìkóríta kan tí mo ti wò pé ẹ wo ibi ń bá dé, bó bá jẹ́ pé mo bára mi lọ́rùn rere, mo bára mi lọ́rùn rere náà nu. Tí n bá bára mi lọ́rùn àpáàdì, mo tiraka tó Ọlọ́run, èmi náà gbìyànjú o, èmi ò mọ, torí gbogbo ohun tẹ̀mí ń gbọ́ ó ń dàbí ìgbàgbàlà tó jìnnà sí mi. Ṣùgbọ́n Bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ wípé ìgbàlà ò jìnnà sí wa, ó súnmọ́ wa fẹ́fẹ́ báyìí, òun náà là ń wà. Ẹ wo, mo fẹ́ ká rí dáadáa ni, ẹ wo ohun tó sọ lẹ́sẹ̀ kejì, ó ní ṣùgbọ́n kí ló wí, ọ̀rọ̀ náà wà ní etí ọ̀dọ̀ rẹ, ní ẹnu rẹ àti ní ọkàn rẹ. Bá a ṣe ń wàásù rẹ tó ń fetí gbọ́ yẹn, ọ̀rọ̀ ìgbàlà nu, ní ẹnu rẹ ó ń wá, bẹ́ẹ̀ ni ní ọkàn rẹ ó ń sọ fún ọpọ́rọ̀ ìgbàlà ni. Ó ní tí à ń wàásù òtítọ́ yìí nìsín pé ìgbàlà ni, ó ṣeé ṣe kálómi ìwò kó lè ràn mí o, ṣé ìgbàlà náà ló wá rọrùn tó bá ìgbàlà lẹ wá ń sọ̀rọ̀ rẹ̀ bá ìgbàlà tá à ń sọ̀rọ̀ rẹ̀ náà ní ìgbàlà Bíbélì o. Ó rọrùn. Bẹ́ẹ̀ni ṣe sọ́nu, ó nínú ta ló wà? Inú Jésù Kristi. Ó ló jẹ́ ọ̀fẹ́, in tó sì jẹ́ ọ̀fẹ́ fún wa fún, kìí ṣe nítorí wípé kò níye lórí, ó níye lórí torí pé nìkan ló san gbèsè rẹ̀, Jésù ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n máa ń fún wa lọ́fẹ̀ẹ́, kìí ṣe pé mi nìkan mo sọ fún gbogbo wa, ni wọ́n máa ń fún gbogbo, àyín náà ti gba nǹkan ọ̀fẹ́ rí. Ẹni tó sanwó fún àbẹ́ ẹni tó ṣe làálàá lé lórí, òun ló san gbèsè, àbó òun ló ní tó ṣe. Ṣùgbọ́n fáwa táwa gbà ó jẹ́ kí ni? Ọ̀fẹ́. Ṣe rọ́rọ̀ ìgbàlà náà ó jẹ́ ọ̀fẹ́ fún ẹ̀yin náà, ó jẹ́ ọ̀fẹ́ fún èmi náà. Kìí ṣe pé kò níye lórí, ó níye lórí, ṣùgbọ́n ẹ̀jẹ̀ iyebíye Jésù Kristi òun ló fi rà fún wa. Ìgbàlà súnmọ́ ọ, ìgbàlà wà létí ọ̀dọ̀ rẹ, kò é ṣe tó nira fún ọ láti gbà, òun láti ṣàlàyé rẹ̀, a ti ń sọ fún ọ, o lè gbà á gbọ́. Bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ níbi tí a kà lẹ́ẹ̀kan yẹn, Jòhánù orí 3 ẹsẹ̀ 16, torí Ọlọ́run fayé tó bẹ̀ tó fẹ́ ọmọbìnrin rẹ̀ ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò níye àìnípẹ̀kun. Tó o bá wo ohun tí Ọlọ́run ṣe fún ọ, tó mọ̀ pé mo gbàgbọ́ pé Ọlọ́run rán Jésù wá sáyé nítorí ẹ̀ṣẹ̀ mi, mo gbàgbọ́ pé ó kú, mo gbàgbọ́ pé ó jí dìde, mo sì gbàgbọ́ pé ó lágbára láti san gbèsè ẹ̀ṣẹ̀ mi, mo gbà tó ṣe gbọ́. Bẹ́ẹ̀lì sọ pé ìwọ náà níyà ni pé bí ìgbàlà ṣe súnmọ́ ọ tó mo ṣàlàyé fún ọ, bó ṣe súnmọ́ ọ tó ni mo ṣàlàyé fún ọ.
ǹjẹ́ wọn náà ò ní ìgbàgbọ́? Ohun ẹ̀kẹta nípa ìgbàlà òun ní pé ìgbàlà mo ló jọ̀fẹ́, the freeness of salvation a rí nínú ẹsẹ̀ bíbélì yìí. Ẹ̀kejì a rí the nearness of salvation, ó súnmọ́ wa pẹ́kípẹ́kí báyìí, ó wà lẹ́nu rẹ, ó wà lọ́kàn rẹ. Tó o bá ń gbọ́ nínú wàásù wa tá à ń sọ yìí ọ̀rọ̀ ìgbàlà nu, mọ́ṣẹ̀ mọ́ wò pé báwo ni màá ṣe rí gbà, òun ló súnmọ́ ọ̀nù, ọwọ́ rẹ ló kù sí. Ẹ̀kẹta ó ní the richness of salvation, the richness of salvation a rí bó ṣe pọ̀ níye tó, bó ṣe wà bó pọ̀ fún gbogbo ènìyàn. Ẹ̀wọ̀n tí Bíbélì sọ ní ẹsẹ̀ kẹsàn-án, ó ní ẹsẹ̀ kẹsàn-án ní pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Nítorí ọkàn ni a fi ń gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà. Nítorí ìwé mímọ́ wí pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ojú kì yóò tì, nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Hélénì, nítorí Olúwa kan lolúwa gbogbo wọn, ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é. Nítorí ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa, tí ó bá ṣàpè orúkọ Olúwa ni a ó gbàlà. Ìgbàlà pọ̀ fún gbogbo, ó wà fún gbogbo ènìyàn, ó tó fún gbogbo ènìyàn, ó pọ̀ lóye, ó jẹ́ tí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbà tí yóò rí tiẹ̀ gbà. Kìí ṣe gbà bóyá àwọn kan ló ti ṣáájú tó ti gbà, wọ́n ti gbà tán kí n tó débẹ̀ ni. Bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ wípé ẹnikẹ́ni ó ló wà fún Júù, ó wà fún Hélénì, ó wà fún gbogbo ènìyàn. Ẹnikẹ́ni tó bá ti porúkọ Olúwa kí ló láṣẹ? Ó ní yóò gbà á là. It is free, it is near, and it is rich enough. It's available for everyone. Ó wà fún gbogbo ènìyàn. Ó jẹ́ tó jẹ́ ọ̀fẹ́, ó jẹ́ in tí ó súnmọ́ wa, ó sì jẹ́ tí ó pọ̀ níye fún gbogbo ènìyàn. Ó pọ̀, kò ṣe kẹ́kà torí bàbá ti ní ọmọ òní, wọ́n ti gbàgbà látàn kí n tó débẹ̀. Rárá o, ó ní ẹnikẹ́ni tó bá porúkọ Olúwa la ó gbàlà. Bí wọn náà ṣe ń wò lálẹ́ yìí, wo ọ̀rọ̀ ìgbàlà yìí ṣe iyebíye. Tó o bá mọ̀ ní ìdánilójú ìgbàlà rẹ, ọkàn rẹ ó mọ̀ balẹ̀. Ìgbà yẹn ni iṣẹ́ rere rẹ mọ̀ tó nítumọ̀. Ìgbà yẹn ni ìgbé ayé tó fẹ́ gbé fọ́lọ́run nítumọ̀. Sórí tó o bá tí ì ní ìdánilójú ìgbàlà rẹ, o ò tí ì ní iṣẹ́ rere tó ń ṣe go ò tí ì nítumọ̀ wájú Ọlọ́run. Sórí ẹ tó bá ní ìdánilójú ìgbàlà, ìgbà yẹn ni iṣẹ́ rere wá nítumọ̀. Torí pé ó ti mọ̀ pé Jésù ló san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Mo ti gbà gẹ́gẹ́ bí olùgbàlà mi, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, mò ń gbégbé ayé mi fún gẹ́gẹ́ fún ẹni tó ṣe kíni, tó gbà mí là. Kì í ṣe ìgbé ayé mi ni ó gbà mí là, ẹni tó gbà mí là ni Jésù. Ṣùgbọ́n nígbà tí mo wá dẹni ìgbàlà, ó fẹ́ kí n gbégbé ayé mi fún gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Bó ṣe máa ń rí bí mo ṣe máa ń sọ gbogbo ìgbà, ìgbà tá a bá gbà gẹ́gẹ́ bí ọmọ, ká tó bí àwọn ọmọ wa, kò sígbà tá a sọ fáwọn ọmọ wa pé wo, ṣó gbọ́rọ̀ sí mi lẹ́ni tí ń bá bí ọ? Tó o bá ti ní gbọ́rọ̀, mi ò ní bí ọ. Lálára àwọn ọmọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tá a bí wọn tán, a fẹ́ kí wọ́n gbọ́ràn sí wa lẹ́nu. Bẹ́ẹ̀ náà la rí pẹ̀lú Ọlọ́run. Ó fẹ́ sọ wá dọmọ. Tá a bá gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, bó ṣe wà fún gbogbo àti ọ̀nà tí ìgbàlà yìí wà fún gbogbo ènìyàn. Tí wọn náà bá gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ó di ọmọ Ọlọ́run. Ìgbà yẹn ni ó lè gbádùn Ọlọ́run sí. Kí ló ṣe lálẹ́ yìí pẹ̀lú Jésù? Mọ̀ pé ìgbàlà ọ̀fẹ́ ni. Mọ̀ pé ó súnmọ́ ọ lẹ́nu. Sì ṣèpinnu pa rẹ̀. Báwo ló ṣe lè ṣèpinnu? Kí ló dé tó sọ fún wípé Jésù, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi, mo mọ̀ pé ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi, mo sì fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Tó o bá gbàgbọ́, ìwọ náà ní ìyà ìnípẹ̀kun, ìwọ náà dẹni ìgbàlà nu. Tó bá jẹ́ pé o fẹ́ ṣe bẹ́ẹ̀, kí ló dé tó tẹríba níbi kí tó bá wà, kó o wí tẹ̀lé mi tẹnu ọ̀tọ̀kan rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, gbọ́ ọkàn mi là. Mo gbàgbọ́ pé o kú nítorí ẹ̀ṣẹ̀ mi, mo sì gbàgbọ́ pé o jí dìde láti fún mi ní ìyà ìnípẹ̀kun. Mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. O ṣé Jésù tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láṣálẹ́. Gbàdúrà pé ju bá a ṣe lè sọ̀rọ̀ yín lọ, ẹ fi ọ̀rọ̀ yín yé àwọn ènìyàn yín, kí ògo àtọlá kó sì jẹ́ tẹ̀yin Ọlọ́run. Ẹ ṣé fún tẹ̀ṣà ń tẹ́ ti ṣe. Jésù Olúwa wa. Àmín. Tẹ́ bá ní ìbéèrè kankan tẹ́ fẹ́ fi ránṣẹ́ sí wa, ẹ pè wá lórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. WhatsApp nọ́mbà wa náà tún ni, tàbí lórí nọ́mbà wa Airtel nọ́mbà wa 0901-291-2
2344 0901-291-2344 ẹ lè pè wá sórí nọ́mbà yẹn nìkan nu tàbí sórí Glo nọ́mbà 0705-530-7492 0705-530-7492 títí di ọjọ́ mẹ́jọ àlàáfíà ní fún yín. Adùn nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi Jésù kò fún aráyé ó kú fún mi pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní Jésù kò